Once again, Koiki Media bringing the closer to other steps. We have our father here, the representative of Governor Akeredolu, who is here to address. Hey, come on, Sariwo. Of course, yes, sir. You said we should not speak English to you. Yes. Avec ẹ̀sọ́ Yorùbá sà. Ọmọ yín la jẹ́ Yorùbá la gbọ́. You don't want us to speak English to you. Yeah. No, there's no way they are only do and no one will hear anything English from us. So, ẹ ní sùúrù náà. Ẹ ní sùúrù. Ẹ má tẹ́ o. Now, ta ni ọ̀gá ní pátápátá wa ẹ̀kọ́ yọrí síbí? Kí lẹ bá wá, mo lè bá wá, torí ẹni tí ó represent ọ̀rẹ́lá gómìnà wa ní. Ẹni sùn bẹ́ẹ̀ ní gbọ̀ngàn tá a fẹ́ sọ o. Àwọn ni SHG wa, mo lè rò pé ẹ̀mọ̀ wọn dáadáa, wọ́n ń ṣe ní ìpamọ́. That is Mrs. Ọlájúwọ̀n Oyè. Àbí àwọn ló fẹ́ bá ní sọ̀rọ̀. Ọlọ́lá wa gómìnà ìpínlẹ̀ Ondo tó jẹ́ bàbá wa akí igbákejì wo táwọn náà tún jẹ́ bàbá wa. Bákan náà la kí màmá wa tó wà ń bí tí wọn ò kì í ṣàlejò kankan nínú wa. Bá àti ẹ̀rí wọn rí à ń gbọ́ orúkọ yẹn. Ìyẹn ni màmá wa tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fún wọn. Adẹ̀kí bàbá wa Alhaji Dojúmọ́, ẹ̀yin náà ń ṣàlejò wa. Akíyín àti gbogbo àwọn tí ẹjọ́ kọ̀ wọ́rì wá bí gbogbo yín la kí. Àwa tẹ́ ẹ̀ ń wò wọ̀nyí, àwa ọmọ yín ni mà, àwa ọmọ yín ni sà. Ìtorí tá a dẹ̀ ṣe wá, òun nítorí ẹ̀gbọ́n wa, arákùnrin wa, Sunday Adéníyì Adéyẹmọ. Mọ́mí wa, a mọ̀ dájú wípé ní tá a bá sọ lẹ́nu ẹ máa bá wa sọ fún gómìnà wa. Àwa ò sọ eléyìí láti fi wá ojú rere gómìnà. Ṣùgbọ́n a mọ̀ òtítọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ondo kì í pamọ́ sábẹ́ ìka kan, ó máa sọ bó ṣe rí ni. Ìdí nìyẹn tá a ṣe wá síbí. Gbogbo yín pátá lè mọ ohun tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho. Kò sí ibi tí wọn ò ti mọ̀ ní Nàìjíríà yìí. Ìtàwọn ò lè sọ ọ̀rọ̀ tó ń dùn wá lọ́kàn tí gbogbo wa pátápátá lè sọ jáde. Sunday Igboho jáde ó bá wa sọ. Ìjọba gbọ́, gbogbo aráàlú dẹ̀ gbà. Ṣùgbọ́n jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa. Oríṣiríṣi àkọlù lọ́tún lọ́sì tí wọ́n ṣe sí ọmọkùnrin yìí. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe mọ̀ mi ò kì í ṣe lọ́ọ̀yà mọ́mì mi, a gbọ́ pé àgbà nìyí nínú iṣẹ́ lọ́ọ̀yà. Ní tí a gbọ́ ni wípé kò sí ẹ̀ṣẹ̀ téèyàn bá sọ wípé mo tó jọba ara mi ṣe. Asọ́ ni ẹ kọ́ wa, ẹ bí wa, akẹ́kọ̀ọ́ àtúntúra wa kọ́. Gbogbo èrì tá a rìn, èyí tá a rìn nípínlẹ̀ Ògùn, tá a rìn nípínlẹ̀ Ọ̀yọ́, tá a rìn nílùú Òṣogbo tó fi wọ Èkìtì, pẹ̀lú èyí tá a ṣe l'Ondo State, kò síbikíbi tí abẹ́rẹ́ ti sọnù. A ṣe pẹ̀lú ìrọ̀rùn. Débi wípé àwọn tí wọ́n wá síbi ìpàdé yẹn, wọ́n ń lọ bí we have more than 15,000 àwọn ènìyàn tí wọ́n wá síbi ìpàdé yẹn. Kò dẹ̀ sí ohunkóhun tó sọnù. A dẹ̀ rí wípé a ṣe lọ́nà ìrọ̀rùn. A dẹ̀ sọ̀rọ̀ lọ́nà tó yẹ ká fi sọ màmá wa. Ó wá jẹ́ ń tó bani lọ́kàn jẹ́ wípé lórílẹ̀‐èdè Benin tí wọ́n bẹ̀gbẹ́ tì wá tó jẹ́ wípé èyí tó pọ̀ jù nínú wọn ìran Yorùbá ni wọ́n. Òyìnbó ló bí wa. Wọ́n wá mú olóyè yìí, wọ́n tì mọ́lé. Wọ́n dẹ̀ sọ torí èmi ń lọ bẹ̀, mo fetí mi gbọ́ wípé àwọn ṣe ìwádìí wọ́n rí bọ́mọkùnrin yóò lẹ́sẹ̀. Ṣùgbọ́n kò yé wa ìdí tí wọ́n fi tì mọ́ ibẹ̀ títí di ọ̀la. Èyí tó wá bà ọkàn wa jẹ́ jùlọ ni wípé àwa rí i pé gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin àgbààgbà ní ilẹ̀ Yorùbá ẹ wá dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ìjà tọmọkùnrin yìí jà kì í ṣèjà ara ẹ̀. Ìjà wa wọ̀nyí nítorí ọ̀la wa ni. Màmá mi ẹ bá wa sọ fún gómìnà, àwa mọ ipa tí wọ́n ń kó o, ṣùgbọ́n wọ́n ń pa wá. Ikú ń pa wá. Ẹni àkàwé àti kàwé. Àríṣe atúnika lọ sóko mọ́mì. A lọ sóko kó o jẹ́ ká lóko dúró sí ibo la fẹ́ lọ mà. Abẹ̀yìn
gómìnà wa nípínlẹ̀ Ondo àwọn ní alága fún gbogbo gómìnà ní gbogbo ilẹ̀ Yorùbá adẹ̀wà wo lọ́tún ló sì gbé kò sí ìta tún máa ṣe táwọn gómìnà bá tiẹ̀ gbọ́ sí àgbọ̀dọ̀ Akérédolú torí wípé ó máa ń tẹ́tí sílẹ̀ gbọ́yàn àbí wọ́n parọ́ ìdí tá a ṣe wá lónìí nìyẹn pẹ̀lú ipò tí Ọlọ́run fi gómìnà yìí sí àtàwọn gómìnà ilẹ̀ Yorùbá tó kù tí wọn ò bá lè gbéra kí wọ́n lọ bá President Talon of Benin Republic wípé ọmọ wa lọmọkùnrin yẹn yọ̀ǹda ẹ̀ fún wa kò lẹ́sẹ̀ ẹ bá wa tú sílẹ̀ tí wọn ò bá lè ṣe mọ́mì àwa bẹ̀ gómìnà wa wípé kó jọ̀wọ́ kó bá wa kọ ìwé kí gómìnà wa fọwọ́ sí kó gbé lọ bá gómìnà ìpínlẹ̀ Èkìtì kó fọwọ́ sí kó gbé bá ti Ọ̀ṣun kó fọwọ́ sí kó bá ti Ọ̀yọ́ kó fọwọ́ sí kí gbogbo wọn jọ kọ ìwé ó dá mi lójú wípé tí wọ́n bá ṣe eléyìí tí ìwé ìdí ọ̀dọ̀ President Talon ó máa tú olóyè Sunday Igboho sílẹ̀ ọmọkùnrin yìí ti pàdánù lọ́pọ̀lọpọ̀ nítorí ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá tẹni tó dé ládẹ̀ rí o àmẹ́ni títí ẹ̀ ń bọ̀ lọ́la abẹ́yìn ni mọ́mí wa ẹ bá wa bẹ̀ gómìnà ìpínlẹ̀ Ondo àwa understand ó yé wa dáadáa ipò tí wọ́n wà ipò ẹlẹgẹ́ ni ó dẹ̀ tún yé wa lọ́nà kejì àdí fẹ́ẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n a mọ̀ wọ́n gẹ́gẹ́ bí bàbá wa kì í ṣe gómìnà nìkan la torí ẹ̀ wá àwa bá wọn torí pé bàbá wa ni wọ́n ìkejì wọ́n tún jẹ́ àgbà amòfin kì í kàn ń ṣe amòfin yẹpẹrẹ àgbà aworo ṣàṣà nínú àwọn tó mọ òfin afẹ́kọ́bá wa fojú sùnùkùn wú ọ̀rọ̀ yìí màmá wa abẹ́yìn abiyamọ tòótọ́ nìyí ẹ bá wa bẹ̀ gómìnà yìí pé Sunday Igboho kò gbọdọ̀ ṣe December nínú àtìmọ́lé Benin Republic bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ láti wá parí ọ̀rọ̀ mi mọ́mì bẹ́ẹ̀ ṣe wo gbogbo wa yìí ọmọlúwàbí ni gbogbo wa kò sí oníjàgídíjàgbọ̀n nínú wa kò lè ṣe náà kó má sí kàńdánù rẹ̀ sí o ṣùgbọ́n síbẹ̀ náà ọmọlúwàbí wa la fi síwájú àwa fẹ́ bẹ̀ yín kẹ́ bá wa sọ fún gómìnà kó má fi ohunkóhun halẹ̀ mọ́ wa o kó má lé wa o ojú mi rèé Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ bá wa bẹ̀ wọ́n àti DSS àárín wọn gẹ́gẹ́ bí ọ̀tá wa àjọ wà nínú wàhálà yìí ni o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kọ́ má rí wa bí ọ̀tá wọn o kọ́ má dẹ̀ lé wa káàkiri we don't want them to hurt us ọmọ yín la jẹ́ ọ̀la yín ni wá abẹ́ yín nítorí tọ́lọ́run ẹ bá wa bẹ̀ gómìnà wípé àmì anything pẹ̀lú àwọn security agency they are just our brothers they are our kinsmen and women abẹ́ yín wípé kẹ́ gbé ọ̀rọ̀ wa bí ọ̀dọ̀ gómìnà adẹ̀fín dá yín lójú pé tí a bá ti dá wa lóhùn kan sí i gbogbo wa tá wà ní pátápátá nípa orí ọ̀fẹ́ Ọlọ́run oníkálukú tó ń lọ ilé ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Once again, Koiki Media bringing the work closer to other steps. They'll be on the 9th of December 2021. We are here with the Secretary to the State Governor, who is going to be addressing us on the lay down. Ọ̀yá ẹ jẹ́ ká sún sẹ́yìn, ẹ jẹ́ ká sún sẹ́yìn. Abba, ẹ wo, wọ́n ti fara balẹ̀ gbọ́ wà, ẹ jẹ́ sún sẹ́yìn ẹjọ́. Ọmọ tí wọ́n kọ́ mi wá ẹjọ́ ká gbẹ́kẹ̀ má jẹ́ láti pariwo. Ẹ máa bọ̀ wájú kọ́ mi yẹ. Ẹjọ́ ká gbọ́ mi tó wọ́n láti bọ̀ wọ́n fún wa. Ẹ̀yin ọmọ Oòduà. Màmá wa ń bá wa sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Oòduà. Ẹ̀yin ọmọ Ondo State. Chairman Ọmọlúkà. Màmá mi. Màmá kí gbogbo mi o. Mo kí lọ́kùnrin sí ògbọ́n sí ògbọ́n. Kí ni yóò sọ̀rọ̀ kí ló dé? Ẹ jẹ́ kí mọ́mí sọ̀rọ̀ ká gbọ́ wọn dáadáa jọ. Ẹ jẹ́ bá wọn wò ó, ẹ jẹ́ kán bá wọn wò ó. Ó yá ó ti hàn bẹ́ẹ̀ yẹn ó ti hàn.
ṣé kọ́ọ̀dù ló lò tẹ́lẹ̀. Katarina ìkan tó gúndà máìkì kan tó gúndà. náà ẹgbẹ́ fún ẹgbẹ́ fún. ẹja sún ẹ̀yẹ ẹjọ́. ẹ̀sùn sẹ́yìn. ṣé ẹ bẹ wọnú wọn lọ ní. ẹjọ́ ẹ lè ní kí ni ọmọ Lúkà àti gbogbo ọmọ lẹ́yìn ẹ̀ lọ́kùnrin lóbìnrin mo kí yín lọ́sàn-án yìí o ẹ káàsán o ẹ kú ìrìn tẹ́rìn yìí o. fún wọn lélẹ̀ mọ́mí ẹ̀ lo eléyìí máa ìsókè ó ti dá bẹ́yẹn ó ti dá. mo kí gbogbo yín o. Yes, ma. bí ẹ ṣe wá bíbá yìí ó dáa gan-an ni torí pé ẹ lè bọ́ sígboro kẹ́ máa fàjọ̀bọ̀ kẹ́ máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n torí pé ẹ ṣe ọmọlúwàbí ẹ wá fi ẹ̀dùn yín ẹ wá fi hàn fún wa. èmi tẹ̀dẹ̀ bá sọ̀rọ̀ yìí àwa tẹ́ bá sọ̀rọ̀ èmi á gbé ọ̀rọ̀ yín dé iwájú gómìnà ẹ ṣe sọ. ẹ rántí pé ní ìgbà kan lọ́dún yìí ẹ lè fẹ́ káàkiri ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ fẹ́ Odùduwà nation. ṣe rí i pé gómìnà wa ò dá yín dúró kò dẹ̀ ní káwọn security chiefs kan fìyà jẹ yín ó ní kán fi yín lẹ̀ tẹ́ ẹ̀ bá ti ṣe jọ̀gbọ̀n tẹ́ ẹ̀ bá nǹkan jẹ́ ó ní kán fún yín láyè ǹjẹ́ ó fún yín láyè àbọ̀n fún yín láyè. ó pọ̀ ní kí àwọn ọ̀gá security yẹn wọ́n wà nítòsí wọ́n ṣàrí pé kò sí wàhálà kò sí nǹkan kan ẹ̀dẹ̀ ṣe ẹ ṣe gbogbo ohun tẹ́ fẹ́ ṣe àtẹ̀dẹ̀ ṣe tán ẹ̀ lọ gómìnà wa nìyẹn kò fẹ́ kán fìyà jẹ̀yàn kankan ó dẹ̀ feel pé tọ́mọdé bá fẹ́ protest pé wọ́n àláwẹ̀ kẹ́ protest bá ti jẹ́ peaceful protest gómìnà ò dá yín dúró so ìtẹ́ ẹ ṣe lọ́sàn-án yìí ẹ ṣe dáadáa. gómìnà wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹni tó máa ń gbèjà aráàlú jà ní tó ń gbèjà mẹ̀kúnnù jà ní ẹ̀yin náà rí gbogbo nǹkan tó ń ṣe lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n lọ ń da ẹran tí wọ́n kó wa ẹni pé kò fi ìkàgbé anybody ó dẹ̀ dúró ní gbogbo ilẹ̀ Yorùbá ẹni pé ó dúró dáadáa pé ìyà ò lè jẹ àwọn èèyàn sọ̀rọ̀ sọ kinní kan tí màá sọ fún yín lọ́sàn-án yìí nígbà tá a sì wá nílé ẹjọ́ táwọn PDP gbé wa lọ sílé ẹjọ́ tí ọ̀rọ̀ àwọn tó lọ ń kó ẹran jẹ oko wa tó ṣẹlẹ̀ ó pè wọ́n ó ní ẹsẹ̀sà ẹ jẹ́ ká sì ṣe kínní díẹ̀díẹ̀ ká má ti láòdù gbogbo nǹkan wọ́n bú sẹ́rìn ni wọ́n ní àwọn ti sáìnì contract ìwọ́n fún àwọn contract ní àdéhùn pẹ̀lú gbogbo èèyàn Ondo State pé àwọn Ondo State o wọ́n máa gbé ìgbé àlàáfíà nígbà táwọn bá wà níbí pé gbogbo nǹkan tó bá kù káwọn ṣe pé kí àwọn Ondo State kó gbé lálàáfíà làwọn á ṣe wọ́n bá fẹ́ gba gómìnà lọ́wọ́ àwọn gba gómìnà àwọn apá. àtẹ́wọ́ fún yẹn jọ. so gómìnà tẹ ẹ ní gómìnà tó máa gbèjà mẹ̀kúnnù ni gómìnà tó jẹ́ bàbá fún gbogbo wa ni ó dẹ̀ máa gbèjà ó tún ṣe tán wọ́n fi ṣe chairman Governors Forum South-West wọ́n fi ṣe chairman Governors Forum gbogbo Southern Nigeria torí kó jó lóòótọ́ ó dẹ̀ jà kíkanjú ó jẹ́ tí ò kí ń bẹ̀rù. ọ̀rọ̀ Sunday Igboho Sunday Adéníyì Adéyẹmọ ọmọ wa ni. ọmọ wa nílẹ̀ Yorùbá ni ara wa ni nǹkan kò gbọdọ̀ ṣe agbára Ọlọ́run nǹkan ò dẹ̀ ní ṣe agbára Ọlọ́run. ọ̀gá wa arákùnrin Rotimi Akeredolu sínú Advocate of Nigeria kò ní gbà kí nǹkan kan ṣe kò ní gbà ká nígbà tó ṣì ń gbé wí gàngàn ni mo ṣú ọ̀pọ̀ ọ̀gá wa gan ó lè lọ síbi ní pé òun fẹ́ lọ́pọ̀ tó ó ń jàjà fún àwọn èèyàn tó ẹ má ní bẹ̀rù bẹ́ẹ̀ ṣe tún wá lọ́sàn-án yìí sí ẹ tún wá kí wá nídìí pé nǹkan tó kù tá a tó yẹ ká ṣe wọ́n á gbé gbèsè fún nǹkan gbé èmi á jíṣẹ́ fún wọn èmi mọ̀ pé wọ́n ti ń ṣe nǹkan lórí ẹ̀ ṣùgbọ́n wọ́n á túbọ̀ tún gbé ìgbésẹ̀ torí amòfin ni wọ́n á mọ ibi tí ọ̀rọ̀ yẹn dé wọ́n mọ ibi tán ti máa wọ̀ ibi tán ní ti wọ̀ kí làwọn máa ṣe kí la lè ṣe ta máa rí pé wọ́n dá Sunday Igboho wọ́n dá sílẹ̀ ó lè wá bá wa nígbà àdúrà ní kẹ́ máa fi ran
gómìnà lọ́wọ́. àní bàbá kan bàbá àrà tó mọ yìí ọmọ kò fi wá ṣeré. bàbá àrà tó mọ yìí ó ti tó ọmọ. ẹjẹ́ kí màmá sọ̀rọ̀. so èmi fi ìdánilójú fún yín lọ́sàn-án yìí pé mò ń sọ fún yín pé ẹni tẹ́ ẹ ní bàbá kan ni bàbá gidi, bàbá tó ṣe é faralé, bàbá tó ṣe é fẹ̀yìntì, bàbá tó jẹ́ pé tí nǹkan bá ta lé ọmọ lára ó mọ bó ṣe máa gbọ́n dànù because our governor is a very fearless person, very bold and courageous. Ẹ jẹ́ mọ̀ pé torí pé kò ní bẹ̀rù kankan lọ́kàn tó bá rí pé ọ̀nà tó yẹ kóun tọ̀ nínú wọn á tọ̀ tààràtà wọn dé ní kíá what happens. Á dẹ̀ sọ pé nothing will happen and nothing will happen. So be rest assured pé màá mú ọ̀rọ̀ tẹ mú tó mi létí màá mú tó ọ̀dọ̀ gọ́vnà ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Ètò fẹ́ ṣe wá peacefully náà ní ẹ̀dẹ̀ tí aṣọ mi fẹ́ máa padà peacefully. Nǹkan tá a bá fi ẹ̀sọ̀ sí ṣe ó máa ń yọrí sí dáadáa ní gidigidi kò dá nǹkan kan ìjà kò sí tó máa gbé wa dé ká máa sọ káwọn tó yẹ kó gbọ́ kó máa gbọ́. Ìyẹn ni àfihàn ojútùú ọ̀rọ̀ ọlọ́run á fún wa ṣe o. Sunday Adéwà bá wa lálàáfíà o. Ẹ ṣé o àní rí wàhálà lẹ́yìn ọba o. Ẹ ṣé gan-an mo dúpẹ́ o. ẹ fún mọ́mí látẹ̀wọ́. gbòòsà gbòòs. ẹ ṣé màmá wa àgbáyé adalẹ́ mọ̀ kì í ṣe àjèjì sí wa a ti mọ̀ yín tẹ́lẹ̀ wípé olólùfẹ́ aráàlú ni yín a dẹ̀ mọ gómìnà ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ẹni tí ò gba nọ́ńsẹ̀nsì. mo ń sọ eléyìí níwájú ogun ọ̀run kì í ṣe pé mo fi ń pọ́n gómìnà lé gómìnà wa kì í pamọ́ sábẹ́ ìka kan ṣé mọ̀ pé mò ń tẹnu mọ́ bó bá ṣe rí aṣọ tó bá wù yẹn má fẹ́ràn ẹ̀ ìyẹn ló fún èmi gan ní god tí mo fi sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá tó kù pé a gbọ́dọ̀ dé ọ̀dọ̀ Akérédolú a dúpẹ́ lọ́wọ́ yín sà ó dẹ̀ dá wa lójú pé gómìnà máa gbọ́ tá a dẹ̀ mọ̀ yín pé ó máa gbé gbèsè táwa fúnra wa tójú wa dẹ̀ máa rí gbogbo àbá àní rí a máa rí a ti sọ lẹ́ẹ̀kan sí mà èyí tó ṣe kókó ni pé ẹ bá wa bẹ àwọn security agency wa kọ́ máa threat wa kọ́ máa dẹ̀ hunt wa we are peaceful people tá a bá ń sọ ọ̀rọ̀ pé a fẹ́ self determination kì í ṣe ẹ̀ṣẹ̀ o a kàn sọ yẹn fún yín ni mọ́mì ẹ jọ̀ọ́ a dẹ̀ ti guarantee yín wípé gbogbo àwa táwa ń bí tá a bá ti ń parí sí àwọn ọ̀nà wa ẹnikẹ́ni tó bá dúró sí tòsí tọ́lọ̀ bàbá gbé ẹ̀wọ̀n gbé ẹ̀ nìyẹn ilé yá ọdún mọ̀lẹ́ àti sọ tá a fẹ́ sọ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni o. Yóò bá tẹ̀lé jẹ́ wà múlẹ̀ wá. You can see the wonderful speech by the Secretary to the State Governor prior to the release of our father, Chief Sunday. Secretary to the State Governor.
prior to the release of our father, Chief Sunday Adeyemo Igbohoosha. As you can see, and as you have clearly heard, that she said she was going to put back our request to the state governor, and as that the state governor is doing something about it, and as we have come, we will be doing more and doing more. Yeah, thank you very much for joining us live. Thank you very much. Thank you, as we are going to be going off live now. Mo dẹ̀ nígbàgbọ́ pé wíwá tá a wá síbí ìlà àwa lásán nǹkan tá a fẹ́ wọ́n ṣe fún wa àdúrà tá a dẹ̀ bá gbàdán ni pé a máa lọ rí a máa bọ̀ rí ìjàgbọ́n tá a dẹ̀ ń jà yìí náà a ní ìjà lásán a rí eré bẹ́ẹ̀ ìyá tá a jẹ́ ìyá àwọn ọmọ wa ò ní bá wa jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ wa ò ní jẹ́ lágbára Elédùà ẹ má jẹ́ ká kó sún wa ẹ jẹ́ ká múra ṣiṣẹ́ wọ́n dẹ́ tó bá ṣiṣẹ́ ẹ tó bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ kì í ṣe olúmọ̀pá so ẹ jọ̀wọ́ mo bẹ̀ gbogbo wa ẹ jẹ́ ká gbìyànjú ká múra kẹ́ bá ṣe múra ẹ jẹ́ ká gbé iṣẹ́ bàbá wa Sunday Igboho Òòṣà ẹ jẹ́ ká gbé lárugẹ àìsínú ní ẹ jẹ́ ká mọ̀ pé wọn ò mí sí ẹ jẹ́ ká mọ̀ pé wọn ò mí sí wa pé à ń ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ sọ̀rọ̀ mi yé báyìí mo dẹ̀ nígbàgbọ́ pé ibikíbi táwọn náà bá wà lásìkò yìí inú wọn máa dùn wọ́n mọ̀ pé àwọn tí àwọn fi sílẹ̀ sẹ́yìn pé wọ́n ṣe iṣẹ́ takuntakun so Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ̀kọ́ ló máa pa ọ̀dàlẹ̀ èṣù láàlú ògiri òkò ló mọ̀ sí àwọn ọ̀dàlẹ̀ báṣubàṣu lágbára àwọn Elédùà ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yẹ káàbọ̀ Oòduà nation ní orúkọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ẹyẹ gidi wa tí ìfẹ́ tí ó wà láàrin wa Elédùà àbúrò kò bẹ̀rẹ̀ sí kí wọ́n wá dùnkọ́ gidi lẹ́nu kí tẹ̀sí méjì èmi personally I am so excited lórúkọ Jésù ṣàṣẹdá bẹ́ẹ̀ ṣe wá síbi gbogbo ìgbà ìjẹ́ lójú ọ̀nà wá sí ẹni tó bá ní kíkẹ́ máa délé òun lẹ̀ dídé máa wà ẹni tó bá wá ikú fún yá fúnra rẹ̀ gbé wọn ní orúkọ gbogbo àwọn àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá ní Ondo State àti ìgbẹ́ ìṣẹ̀wọ̀n ẹni wà lórí tí wọ́n á lè fi gba ilé ojú pé nígbàkigbà náà ilé tí a pè ní ìṣọ̀kan ẹ gbọ́ ẹ sọ wípé Ondo State jìnnà ẹ dẹ̀ gbéra ẹ dẹ̀ débì gbogbo tẹ́ fi sílẹ̀ fún ìbàjẹ́ inú mi dùn bọ́ gidi ni o lórúkọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìbálẹ̀ oní Ondo State àgbẹ̀ ẹ̀ṣẹ̀ láyọ̀ ní ọmọdé nílẹ̀ tí wà ó orúkọ tèmi ni Comrade Arẹwà Deputy General Director ní Ondo State bíbá àpapọ̀ ẹ ṣé gan ẹ ṣé àdúpẹ́ o orúkọ tèmi ni Comrade Patrick Inoloju Ẹkùn Àwòrò-Ṣàṣà Ondo State mo kí Aníkìláyà Aishif Aníkìláyà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ wá láti Benin láti Èkó Abẹ́òkúta àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lórúkọ Jésù ilé àti ọ̀nà tẹ́ fi sílẹ̀ ẹ tún délé náà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà o ìjà Yorùbá nation tá à ń jà ẹ nígbà tá a bá dẹ̀ máa gbòmìnira wọn ò nífẹ̀ẹ́ jẹ́ wá ṣe tutù o pé àwa gba òmìnira Yorùbá nation tọ́wọ́ wá ní àwọn ọ̀rẹ́ kan ní wa mọ́ kò ní jẹ́ ìpín wa inú wa dùn pàápàá inú mi dùn láti àárọ̀ kùtù ni mo ti bẹ̀rẹ̀ sí ń play orin wa yẹn àti bá a ṣe ń play ẹ̀ káàkiri kó tó di pé àwa bí àti yí gbogbo gbòòrò Àkúrẹ́ gocom a lọ sínú ọjà àtúyí lọ àtúwá síbẹ̀ àtúyí lọ àtúwá síbẹ̀ kó tó di pé a ṣẹ̀ wá síbí mo ṣáà ń play orin yẹn wípé
no, Àwòrò Ṣàṣà must stand in Àkúrẹ́ here because mo máa ń sọ fún ẹni tí mo máa ń sọ ní meeting mo ní nínú àwọn àpapọ̀ ẹgbẹ́ Yorùbá l'Ondo State Àwòrò Ṣàṣà àti ìrẹ́gísítà ẹ̀ because gbogbo ẹgbẹ́ là ń rẹ́gísítà ṣùgbọ́n mo ní tí a bá wá bí lónìí ẹ rí ẹni tó jẹ́ deputy director general wa nìyẹn Ọmọlúkà tó kọ́kọ́ sọ̀rọ̀ òun ni director general gbogbo Ondo State lápapọ̀ èmi ni head of surveillance gbogbo Ondo State so mi ò mọ igbó kan tí wọ́n ṣẹ̀ fẹ́ fi pàtàn fún wa ní ìgboro Ondo State a lè dìbí wèrè lọ́bẹ̀ a lè dìbí òsùn lọ́bẹ̀ ká ṣàmú ká ṣe kí ni ká mú nǹkan tá a fẹ́ mú jáde níbẹ̀ ni adẹ́tú lọ sọ pé ibi ìlà tuntun rí nǹkan tá à ń wá o so tá a bá dẹ̀ ń tẹ̀síwájú sí Ọlọ́run á máa ṣe kí ni á máa kún wa lọ́wọ́ ṣiṣẹ́ gbogbo àwọn ọ̀tá tó bá dẹ̀ máa wà láàrin wa tán lọ́ọ́ fẹ́ ṣe bí ọ̀tá ṣọ̀pọ̀nà ló máa pa wọ́n olóde ló máa gbẹ ẹ̀jẹ̀ wọn so mo kí yín pé ẹ ṣe gan-an o a kó àdúró tì o inú àwọn tó dẹ̀ wà lókè náà mo mọ̀ pé inú wọn á dùn bí wọ́n ṣe ń gbọ́ orin wa bọ́dẹ̀ ṣe gbọ́ pé gbogbo wa náà àti péjú àti pèsè síbi Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ẹ ṣe gan-an o mo dúpẹ́ o. Àwòrò Ṣàṣà ọmọ Odùduwà Àwòrò Ṣàṣà ọmọ Odùduwà Àwòrò Ṣàṣà ọmọ Odùduwà. mo kí bàbá mi ẹni ọ̀wọ̀ Ayédèrè Tàlàbí àti bàbá wa Sulaimon Ọládélé àti Saudi Arabia wọ́n á fi díkì bàbá mi. mo kí a tó pa broadcast a fẹ́ ṣe àlàyé nǹkan kan. We want everyone to know that rally Èkó ó máa hold ní ọ̀la ní Victoria Island. Ó possible ní alẹ́ yìí fídíò máa jáde nípa meeting point. We are not coming to bully anybody. We are not coming to fight. A ò wá jà a ò wá bá anybody jà ní Èkó lọ́la. It is going to be one of the most peaceful rally. Bí òní ṣe peaceful ni tèkó ṣe máa peaceful. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká túyáyá ká túyàyà ká jáde fún rally Èkó ní ọ̀la 11 a.m. ni rally máa bẹ̀rẹ̀ lÉkòó ní àárọ̀ ọ̀la. Ẹ ṣé gan ni. Thank you very much for joining us live. So I've joined us live now. Join us live tomorrow again. A very good afternoon to every one of us. Thank you. Koiki Media bringing the work closer to your doorsteps. Today being the 9th of December 2021. Ilé tí à ń ṣe àgbàdúrà pé bàbá wa ní agbára Ọlọ́run láyọ̀ àti àlàáfíà àwọn náà máa jáde tì wá ní agbára Ọlọ́run. Before New Year, bàbá wa he would have been set free lágbára Ọlọ́run. Ẹ ṣé gan ni. Bye.